Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé àti lókè òkun. Mo kí wa wípé a kú dédé àsìkò yìí o ẹ̀yin ọmọ aládé. Ẹ̀yin olólùfẹ́ mi, ó ní fídíò kan tí mo rí tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ sáré fi ojú sùnùkùn wò. Nǹkan tí ẹ bá pàdé nínú fídíò yìí, mo fẹ́ kí ẹ bá mi sọ. Kẹ́ bá wa fi sí abẹ́ comment section ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Mi ò fẹ́ gbà yín lákòókò. Jẹ́ ká kàn jọ fi fídíò yìí ṣe weekend. Bó bá ṣe bí fídíò nígbà tẹ́ bá wo fídíò náà tó bó bá ṣe rí lọ́kàn yín, ẹ jẹ́ ká jọ sọ. Ẹ jẹ́ a jọ sọ. Ẹ bá mi wo fídíò yìí. So Àgbàlá Gabriel, inú àkáǹtì Àgbàlá Gabriel ni gbogbo owó tí ẹ̀yin àgbáyé dá fún mi. Inú àkáǹtì Àgbàlá Gabriel ni gbogbo owó yẹn wà o. Àgbàlá Gabriel ò fún mi ní 1 kobo nínú gbogbo owó yẹn. Mi ò dẹ̀ wá fi ṣèjà, mi ò fi ṣèbínú, bọ̀ yín tó wá mú ọ̀rọ̀ yìí tó tún fi wá ń rúgbó débi wípé ọ̀rọ̀ yìí tó ti wá ń fa ariwo, tí ń fa lọ́bọ̀lọ́bọ̀ ni pé lákọ̀ọ́kọ́ à ń pe bọ̀dá kan ní Mr. Kẹ́hìndé. Mr. Kẹ́hìndé yẹn followers Àgbàlá Gabriel ni. Ó náà máa ń san donation sí àkáǹtì Àgbàlá Gabriel tí Àgbàlá Gabriel bá ti gbé àwọn èèyàn tó níṣòro wá tán nídìí help, tán nídìí donation láti gba owó. Ó náà máa ń fi owó support Àgbàlá Gabriel ń bẹ̀. So Mr. Kẹ́hìndé yẹn ó ti fẹ́ ṣe visa àti passport Amẹ́ríkà fún mi ńgbà kan. Àgbàlá Gabriel dínà rẹ̀, ó takùn tí ó ní kò gbọdọ̀ mú mi kúrò ní àkàtà òun, pé tó bá mú mi lọ sí Amẹ́ríkà nsìn, ta ló fẹ́ máa fọ tọ́ílẹ̀tì òun, tó fẹ́ máa fọ ọ́fíìsì òun, tó débì ni mo máa ń fọ tọ́ílẹ̀tì Àgbàlá Gabriel tí mo máa ń clean ọ́fíìsì. So Mr. Kẹ́hìndé yẹn, yes sir. Ẹ bẹ̀rù Ọlọ́run. Bẹ́ẹ̀ ni sir. Ẹ ṣe sùúrù. Gbogbo tẹ́ bá fẹ́ máa sọ lórí Àgbàlá Gabriel. Yes sir. Ẹ bẹ̀rù Ọlọ́run lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni sir. Ẹ̀yin lẹ máa fọ tọ́ílẹ̀tì ńbẹ̀. Bẹ́ẹ̀ ni sir. Àti ọ́fíìsì ẹ̀. Bẹ́ẹ̀ ni sir. Ẹ sọ púpọ̀ lórí ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni sir. Bẹ́ẹ̀ lórí sir. Àwọn náà dẹ̀ sọ níjọ́ tí bàbá tí Alhaji Oríyọmí tí wọ́n mú mi lọ sọ́dọ̀ wọn, tí wọ́n fẹ́ bá wa settle ọ̀rọ̀ yẹn láàrin wa, tí mo ní k'Àgbàlá Gabriel sáà fún mi freedom kí mo bá tèmi lọ. Fúnra Àgbàlá Gabriel ó sọ fún lójú gbogbo àgbáyé ńjọ́ náà lọ́hùn. Ẹ lọ tó fídíò yẹn wò wípé èmi ni mo máa ń fọ tọ́ílẹ̀tì, òun ni máa ń clean ọ́fíìsì òun, tẹ́ ẹ bá gbàgbé ńgbà náà lọ́hùn. Bọ̀ apá abẹ yẹn kọ́ ni mò ń lọ, mo kàn fi ìyànnà náà ọ̀rọ̀ ni. Mr. Kẹ́hìndé yẹn òun náà ló tún wá tún donate màálù tàbí ṣe wedding, tẹ́lẹ̀ àti àwọn òbí ṣe wedding, màálù tàbí ṣe wedding ní wedding. Mr. Kẹ́hìndé yẹn ló fi màálù yẹn ránṣẹ́. Mr. Kẹ́hìndé yẹn náà ló tún wá lọ mímíkì, ló tún lọ ṣe fídíò recording, ló tún lọ ṣe audio recording mimic. Èmi kọ́ ni mo sọ̀rọ̀ o. Mr. Kẹ́hìndé yẹn à ń pe àwọn kan máa ń ṣe, à ń pe àwọn kan ní mimic. Kò sí ohun ẹni tí àwọn yẹn ò lè lò. Àwọn yẹn ni Mr. Kẹ́hìndé lọ bẹ̀ lọ́wẹ̀ pé kí wọ́n lo ohùn mi. Wípé kí wọ́n sọ pé èmi fẹ́ gba 5 million. Pé kí n lè die down, kí n lè fẹnu mi die down kéèsì tó wà láàrin èmi àti Àgbàlá Gabriel. Ìyẹn ni Alhaji. Kí ni Mr. Kẹ́hìndé ó ṣe lọ ṣe báyẹn? Kí ni tiẹ̀ ń bẹ̀? Ẹ ṣé sà. Ṣé rí Mr. Kẹ́hìndé yẹn, ọ̀rẹ́ kòríkòsùn ìlòun àti Àgbàlá Gabriel. Nígbà tí ọ̀rọ̀ ẹ ti ń rúgbó bọ̀, tí Àgbàlá Gabriel ti rí pé òun mà ti ń wálẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen, ló lẹ̀dí àpòpọ̀ mọ́ Kẹ́hìndé yẹn tán fi mímíkì ohùn mi láti fi bà mí lórúkọ jẹ́ pé mò ń béèrè fún owó. Mi ì béèrè 1 naira lọ́wọ́ wọn. Fúnra mi gẹ̀gán mo dẹ̀ sọ mo ṣe live video tí mo ní mi ì fẹ́ ẹ̀tọ́ kankan látọ̀dọ̀ Àgbàlá Gabriel mọ́. Iṣẹ́ tọ́lọ́run rán Àgbàlá Gabriel sí mi ló ti jẹ́ fún mi yẹn. Èmi náà dẹ̀ ti gba kádàrá.
gba kádàrá ṣùgbọ́n láti yá pé wọ́n tún máa fi in tí mi ò ṣe tàbí ọ̀rọ̀ tí mi ò sọ jáde lẹ́nu tàbí tí ò ṣe tèmi tí wọ́n tún máa fi bà mí lórúkọ jẹ́ ní social media ẹ jọ̀ọ́ mi ò fẹ́. Bàbá Kọ́lá Olóòtú ẹ jọ̀ọ́ màá fẹ́ kẹ́ bẹ̀rù Ọlọ́run ní tí ó bá ṣe jú èèyàn sọ jáde ó léwu ẹ̀ṣẹ̀ ní níwájú Ọlọ́run. Èmi àti yín àjọ sọ̀rọ̀ ń pa 5 million kankan pé ẹnìkankan fẹ́ fún mi 5 million. Bóyá nítorí mímíkì tí Mr. Kẹ́hìndé lọ ṣe tó lo voice mi láti fi bà mí lórúkọ jẹ́ tó ní mò ń béèrè 5 million lọ́wọ́ òun. Bóyá ni Àgbàlá Gabriel pè yín jókòó kalẹ̀ pé kẹ́ẹ̀fì yẹn defend òun. Èmi ò mọ̀ ń pa ọ̀rọ̀ 5 million ó ṣe 5 million o. Èmi ò gba 1 kọ́bọ̀ lọ́wọ́ anybody o. Ebi ọ̀pá mi ń yó. Ṣùgbọ́n Ọlọ́run ń wo àṣírí jíjẹ múmu mi o. Ọlọ́run ọba nìkan ló ń bo àṣírí jíjẹ múmu mi. So kò jù bá ń lọ èmi ò béèrè 5 million lọ́wọ́ anybody o. Kò jù bẹ́ẹ̀ lọ. Alhamdulillah a dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ Allah. Ìtí àwọn fẹ́ clarify ń bẹ̀ òun náà ni pé Mr. Muyideen yìí alhamdulillah àfáà tí Ọlọ́run ní kí wọ́n jọ wà papọ̀ lọ́jọ́ Sheikh wa Fọlọ́nṣọ́ l'Àbújá àti èmi tí Allah kádàrá kí Mr. Muyideen Àgbàlá Gabriel wá sọ́dọ̀ rẹ̀ bí àwọn èsè àfáà tí máa fi owó tàyà wọ ẹ̀sìn àkọ́kọ́ mi ò lówó lọ èso lówó àbá àkọ́mọ kéwú ni mí. ṣùgbọ́n in tí àwa bí tí ọ̀rọ̀ yìí pé láti máa sọ wípé ọ̀dọ̀ àwọn mùsùlùmí kan lọ́wọ́ o ọ̀dọ̀ àwọn àfáà kan lọ́wọ́ o Mr. Muyideen ọ̀dọ̀ àfáà àwọn ẹ̀ gbé ẹ̀sọ́ gbogbo ayé kí wọ́n gbọ́. Èmi Muyideen mi ò gbé lọ́dọ̀ àfáà kankan o. Mi ò gbé lọ́dọ̀ àfáà kankan. Ẹnìkan ló fi yàrá kan bò mí láṣìírí pé kí n máa wọ̀sùn síbẹ̀ náà. Ibẹ̀ ni mò ń sùn tí mò ń gbé. Èyí gbé lọ́dọ̀ àfáà kankan. Kì í ṣe ọ̀dọ̀ mi bílẹ̀ gbé. Kì í ṣe ọ̀dọ̀ àfáà kankan ni mò ń gbé. Èyí gbé lọ́dọ̀ àfáà kankan. So eléyìí túmọ̀ sí pé Muyideen yìí Àgbàlá Gabriel yìí gbogbo ìjọba náà jẹ́ bá gbọ́ mo lè pè ní Mr. Muyideen nígbà míì mo lè pè ní Muyideen okò nígbà míì ṣé wọ́n pé olókìkí èèyàn ni éèjì rẹ̀ ó ti hàn sí gbogbo ayé àbúrò mi ni ní éèjì tí mo gbọ́ yìí ó dédé éèjì àbúrò mi ni so ìyẹn a fi jẹ̀wọ́ láàrin ara wa ni Mr. Muyideen tí ẹ̀ ń wò yìí èmi o ní ń tọ́ràn sí mi èmi àlùjúrò ajígin ni ń tọ́ràn sí mi lórí ọ̀rọ̀ rẹ̀ tí mo sì lè dúró níwájú Ọlọ́run jọ gbéjà kìámọ̀ láti sọ pé Ọlọ́run ní tí mo máa ń pa rẹ̀ rí nǹkan mẹ́ta ni mẹ́ta ahmed nǹkan mẹ́ta olóhàn sí mi nípa rẹ̀ tí mo fi padà wá dìvẹ́lọ́pù interest nínú ẹ̀. Nǹkan àkọ́kọ́ òun ni wípé nígbà tí ọ̀rọ̀ yẹn kọ́ ṣẹlẹ̀ àwọn kan sọ pé wèrè ni kọ́yá wèrè orí ẹ̀ pé orí ẹ̀ ò pé mo padà ní interest lórí pé sẹ́ni yìí sórí ẹ̀ pé àbórí ẹ̀ ò pé ìyẹn jẹ́ kí n máa gbọ́ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan interview tó ń ṣe so mo ń gbọ́ àwọn interview rẹ̀ mo rí pé ọ̀rọ̀ rẹ̀ kò í ṣe wèrè. Ibi tẹ́mi ronú lọ tí mo fi ní interest ní aspect yẹn òun ni wípé mo máa ń sọ ní kíma lónìí náà wípé poverty tó sì bá dà ìlàmú téèyàn ò bá rí jẹ lásìkò tó yẹ kó rí jẹ téèyàn ò rí mu lásìkò tó yẹ kó rí mu téèyàn ò rí ná lásìkò tó yẹ kó rí ná téèyàn ò rí lò lásìkò tó yẹ kó rí lò there will be an element of madness. Ìtọ́jọ́ máa bí pé àbíwèrè ṣe ọ́ ni ló wà náà rí nìyẹn. Torí pé an hungry man is an angry man. Ẹni tẹ́bí bá ń pa
wọ́n ní onímọ̀ bínú òdì ìbínú wá rè bí wèrè lèyàn ṣe máa ń ṣe tẹ́ ẹ̀ bá ń bínú so Ànábì wá fẹsẹ̀ yẹn rinlẹ̀ wípé àwọn olùbọ́dọ́ bí jùnúùnù bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ bínú báyìí pé ọkọ ń bínú sí àwọn àbí àwọn bínú sọ́kọ àbí bàbá bínú sọ́rọ̀ ọ̀bọ́n máa ń bínú sí bàbá ọ̀bọ́n rẹ̀ bínú sọ́rẹ̀ jùnúùnù ní máa jọ bí ẹgbẹ́ wèrè lèyàn mo fi aspect yẹn wò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tí mò ń gbọ́ interview rẹ̀ tí mò ń gbọ́ mo tún wò pé ok àwọn èèyàn kan tún lọ pé wá nígbà tí mo sọ pé lábẹ́nu mo ti sọ yẹn pé ọkùnrin yìí ṣe wèrè akúrẹ́sì wà nù ọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n tún lọ gbé fídíò kan ẹnìkan tún sẹ́ndì ẹ̀ sí mi gbogbo báyẹ mi ò sọ nǹkan lórí ẹ̀ o mi ò kọ nǹkan lórí ẹ̀ mi ò lè sọ nǹkan lórí ẹ̀ láàmì social media wà láàmì gẹ̀ẹ́yà mi ò sọ nǹkan mi ò ní interest but bọ́ọ̀rọ̀ yẹn ṣe trend yẹn tẹ́mi wá rí pé interview bọ̀bọ̀ tí mò ń gbọ́ yìí kò jọ interview wèrè wọ́n bí lè ọ̀rọ̀ ó dẹ̀ ń sọ̀rọ̀ accurately ẹnìkan tó wá sẹ́ndì kílípù kan sí mi kílípù yẹn ó jẹ́jọ́ tí wọ́n kọ́lé fún tó ń sílé yẹn ó ń sùn lórí bẹ́ẹ̀dì gáà bẹ́ẹ̀dì mọ̀rẹ́ olómi tútù mọ̀rẹ́ àwọn èèyàn ní ṣé kìí ṣe wèrè ló ń ṣe báyẹn mo tó wá gbèrò rí mo bá ẹni yẹn sọ̀rọ̀ pé ìyẹn ò sọ di wèrè nítorí pé èèyàn gẹ́gẹ́ téèyàn bá jẹun tó rí jẹun tó rí mu tó rí ná tó rí lò tó wá láàkì nǹkan kan tí èso owó ìjọ tó bá rí nǹkan yẹn bí wèrè náà ló máa ṣe lápèjúwe ẹja sọ ẹni tó ń wọ́ ọmọ tó wò ṣe problem rẹ̀ jíjẹ mímu kì í ṣe problem rẹ̀ níná lílò kì í ṣe problem rẹ̀ ọmọ ló ń wá kí ló fà á tí Yorùbá lẹ́kùn fi máa sọ yí pé kọ́mẹ̀ dénìyàn ti wọ́ ọmọ kọ́ wa máa gbọ́mọ ẹran jó lọ́jà tí ó sì lọ gbọ́mọ ẹran jó àwọn tí wọn bá mọ̀ tí wọ́n bá rọmọ ẹran lẹ́yìn èèyàn tó pọ̀ sẹ́yìn tó fọ̀jà mú ẹran tó bá ṣe fídíò rẹ̀ lásìkò yẹn tí wọ́n bá ní ṣàánú ẹni yóò ó ti ya wèrè o sáyé ọgbà kọ́ ya wèrè àdúgbò nígbà òun ló dẹ̀ mọ in tó ṣẹlẹ̀ tó fi ṣe bí wèrè yẹn ẹja tó mú nǹkan mi lápèjúwe mo wà ní ibì kan mo ń ṣe nǹkan kan lọ́wọ́ ọlọ́wà ní kíkan yẹn jẹ́ nǹkan dáadáa alhamdulillah ọlọ́wà bá mi fàlùbáríkà sí mo rí tó dùn mọ́ mi nínú láti bẹ̀ bí mo ṣe jáde láti inú ọ́fíìsì tí mo ti rí oríire yẹn gbà báyìí fóònù mi ó ríngì mẹ́sẹ̀jì mo rí pé mẹ́sẹ̀jì wọlé bí màá sì ka mẹ́sẹ̀jì báyìí oríire mi tún wọlé kì í ṣowó but oríire tí mo ti ń gbẹ̀gbẹ̀ rẹ̀ ó wọlé lójú ẹsẹ̀ mo kàn sáré wólulẹ̀ ní ìwólulẹ̀ yẹn mo forí kalẹ̀ fún Allah ìyẹn làwọn pè ní sájídátù ṣukúrì àwa mùsùlùmí tá a bá rí tọ́lọ̀ ṣe tó dùn mọ́ wa àwa forí kalẹ̀ fún náà a máa dúpẹ́. Could you believe pé àwọn colleagues mi tá a jọ ṣe nǹkan tá a jọ jáde nínú ọ́ọ̀lù yẹn tẹ́lí tí mo sáré wólulẹ̀ lọ́ọ̀kan gbogbo sáré dà wá bá mi àbújá nìkan yẹn ti ṣẹlẹ̀ o wọ́n sáré wá dà wá bá mi mùdíù sóòtì mo sì wá fi mẹ́sẹ̀jì ẹ̀rọ wọ́n pé mẹ́sẹ̀jì oríire kan ló wọlé wọ́n wá ní alhamdulillah ẹjọ́ bí mo ṣe dàbí ẹ̀yẹ àwọn tí wọ́n bá wò mí lọ́kàn láyé tó ti di social media tó yẹ pé bí ẹ̀rọ ara ṣe báyìí tí ẹ̀rọ ara ṣe báyìí wọ́n ti ká tẹ́ bá ká tí wọ́n wá fi ohùn sí táwọn èèyàn kàn rí àràkáàtì yẹn múfẹ́ǹtì ara mi yẹn kí ni wọ́n tàgì ẹ̀ tí wọ́n ò ní pè ókè ẹja tó wá mú mi wà pé bí mo ṣe wà yìí ó dẹ̀ òbí kí ní jẹ́ẹ̀tì owó mi kò káwó jẹ́ẹ̀tì iṣẹ́ apá mi kò ká jẹ́ẹ̀tì bá a ṣe wá kí jímọ̀ tán lónìí kẹ́rù ọlọ́ọ̀kan wá ní sọdún alálẹ́bí Karim sallallahu alaihi wasallam ìmáàmù wa àwọn bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní agbára Ọlọ́run ẹwà àwọn tẹ́ ń wò yìí kí lẹ́ mọ̀ sí a rí pé wọ́n wọ yúnífọ́ọ̀mù pilot ni wọ́n àwọn tí wọ́n máa pilot jet nínú àti ra jet fún yín ó wà ní airport ní múmẹ́ǹtì yẹn bí màá ṣe ṣé kò ní jọ pé àkínlóyè tí wọ́n mú ṣe báyìí ẹlòmílẹ̀ ní kílóyè tí wọ́n mú ṣe bí wèrè táwọn aráàlú tí wọ́n sọ pé oore tọ́lọ̀ ń ṣe fún lódò máa ń nu ìyẹn jẹ́ kéèmì ó gbà pé bọ̀bọ̀ yìí ṣe wèrè nǹkan àkọ́ tí mo fi ní interest nínú ọ̀rọ̀ ẹ̀ nìyẹn. ìkẹlẹ́ kejì
tí mo fi ní interest nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní pé wọ́n wá ní ó fẹ́ padà sínú Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan àwọn tí èsì pé wọ́n bí wọn sínú Islam yẹn gan lójú ayé tó pé kò sẹ́ni kankan tó wálé ayé tí èsì pé ó wálé ayé gẹ́gẹ́ bí mùsùlùmí nígbà tá a délé ayé ní ẹjọ́ di Yẹ̀wúdí tí ó di Jíù ẹjọ́ di Christian ẹjọ́ di oríṣiríṣi gender gbogbo wa wálé ayé gẹ́gẹ́ bí mùsùlùmí ni according to hadith tí Ànábì mú wá sallallahu alaihi wasallam. Therefore ká pé àwọn tí wọ́n ṣe mùsùlùmí nǹkan sínú Islam ẹ̀tọ́ wa ni bánẹ́bí ṣe ń ṣe nìyẹn tó bá gbọ́ pé president kan wà lù kan ọba kan wà lù kan Ànábì máa kọ lẹ́tà sí ìwọ ọba ńláńlá bí báyìí ìwọ ọ̀gá ìlú bí báyìí ìwọ olórí ìlú bí báyìí aslim teslam gba Islam kó lè sórí ayàtọ̀. So irú brọ́dà wa Àgbàlá Gabriel tó bá yẹ pa ní access sí wọn pẹ̀lú gbogbo orí tọ́lọ̀ ṣe fún ẹ̀ Ọlọ́run ní jó bàjẹ́ ó yẹ káwulẹ̀ sí kí àwọn náà dáhùn pé pẹ̀lú gbogbo orí tọ́lọ̀ wa ṣe fún láyé yìí Ọlọ́run máa ṣàlékún rẹ o ẹ̀ ní sáláì ní o ẹ gba ìsìláàmù o ó yẹ kábàlá Gabriel gan gba ìsìláàmù. Ní kẹ́kẹ́ ètò fún mi ní chess lórí ọ̀rọ̀ Muyideen yìí nìyẹn o àwa gbọ́ pé ọmọ mùsùlùmí tó sáko lọ ọwá fẹ́ sá wálé padà sínú Islam. Interest tí wọ́n náà ìwúlẹ̀ nìyẹn ìyẹn fún mi ní interest òdì méjì. Ìkẹ́lẹ̀ kẹta tó wá fún mi ní interest lórí ọ̀rọ̀ rẹ̀ òun náà ní wípé bó ṣe wà yìí tọ́lọ̀ ń lo Àgbàlá Gabriel fún láti mú kúrò ní títì tó náà dẹ̀ máa ń sọ pé Ọlọ́run fi sábà bí dáadáa kó mú kúrò ní títì. Tí ọ̀rọ̀ wá di wípé wọ́n kọ́lé fún wọ́n sí ṣọ́ọ̀bù fún tó dẹ̀ jẹ́ pé kì í ṣe pásánà owó Àgbàlá Gabriel mùsùlùmí bẹ́ẹ̀ náà àwọn tó dáwó kírísítẹ́nì bẹ́ẹ̀ náà àwọn tó dáwó ẹni tí ò ṣe mùsùlùmí tí ò ṣe kírísítẹ́nì ó máa wà náà àwọn tó dáwó. Èmi gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé mo máa ń jà fún ẹ̀tọ́ èèyàn káàdì Muyideen Àgbàlá Gabriel káàdì kì í ṣe mùsùlùmí gan àbí kírísítẹ́nì àbí ẹ̀ ṣe kírísítẹ́nì tí wọ́n bá fi dáwó jọ fún bí wọ́n ṣe dáwó jọ fún yẹn láti kọ́lé yẹn tí lè yẹn wá ṣòro gbà fún bó ṣe fẹ́ ṣòro gbà yìí mo ń bẹnu ẹ tó yẹ kó advocate fún pé bóun ni ilé yẹn ṣe máa jẹ́ tiẹ̀ because ẹ̀tọ́ yìí òun ló ní. Lóòótọ́ wọn kọ sínú ọ̀dọ̀ Àgbàlá Gabriel ṣùgbọ́n Àgbàlá Gabriel kò lè sọ pé àtowó ilé àtowó ilẹ̀ Ọlọ́run ti yọ nínú owó tí wọ́n fi ṣe nǹkan yìí. So tó bá dẹ̀ jẹ́ pé Àgbàlá Gabriel bá kílèmù pé òun lòun ní ilẹ̀ tó ń bo Muyideen ókè ilé tí wọ́n kọ́ sórí ẹ̀ Muyideen ló ní gẹ́gẹ́ bí wípé òun làwọn èèyàn dáwọ́ yẹn fún. So according to ajẹ́ wípé nǹkan kẹta yẹn pé bóun lẹ̀tọ́ rẹ̀ ṣe wá fẹ́ bọ́ sọ́wọ́ ẹ̀ ẹ̀sìn ipá ọ̀sẹ̀sìn ipá òmùyẹ̀wọ̀ bẹ́ẹ̀ wá dẹ̀ kú òun bẹ́ẹ̀ freedom of religion wà àbí ẹ̀yin lọ́yà freedom of religion wà freedom of association wà èyí ti decide sí pé òun ṣe Islam kó tún decide pé òun ò ṣe mọ́ ní constitution Nàìjíríà yìí o èyí ti decide pé òun tún kú òbí òun tún bọ́ bí ókè ẹ̀tọ́ Muyideen ní ilé yẹn kí ní ilé yẹn ṣe fẹ́ padà jẹ́ tiẹ̀ tó ní òde yìí sí kíkà yìí torí pé Muyideen ò ní interest láti wà pẹ̀lú Àgbàlá Gabriel mọ́ property rẹ̀ ní lọ́dọ̀ Àgbàlá Gabriel yìí gbogbo àwọn tó bá jẹ́ yí pé human rights activists ni wọ́n lóòótọ́ ìntọ́ ẹ̀ kan dìde fún tó yẹ pé lóòótọ́ we are after the freedom of every Nigerian ó yẹ ká mọ̀ pé òkè bóò dáa ṣe wọ́n pé wéyìn fún Muyideen pé ìwé ilé rẹ̀ rèé kò dẹ̀ rẹ́dí láti líìpù pẹ̀lú Àgbàlá Gabriel mọ́ òkè báwo wá ni property ṣe fẹ́ rìn lẹ́yìn ti Muyideen bóyá tẹ́yìn lọ́yà ẹ bá wa analyse ni o lọ́yà Kamaldeen ní barrister Kamaldeen ní Oyèrìndé gbàgbèsì barrister Kamaldeen Oyèrìndé rè ṣe barrister lawyer alhamdulilayi kàlọ́ fi wà rè irú situation bẹ́ẹ̀ yẹn according to law Gabriel Àgbàlá Gabriel fi ọkọ̀ Muyideen ní Àgbàlá Gabriel gba owó ẹ̀kọ́lé fún ẹ̀kọ́lé iṣẹ́ fún àbí ẹ̀rajà fún ó wá lòun ò pé pẹ̀lú ẹ̀mọ̀ sí
kí ló fi sọ ìyẹn ló gbogbo táwọn yẹn kàn dragi nǹkan yẹn kàn dragi bó o ní property yẹn ṣé property Àgbàlá Gabriel ni àbí property Muyideen according to law nítorí káwọn ọmọ Nàìjíríà analyse nìyẹn ká gbàgbé pa wípé ó ń ṣe Islam ó ń ṣe Christianity èèyàn sáni ìyẹn lọ́pọ̀ tó fi jẹ́ pé tí ẹnìkan bá dárùn lẹ́nìkan bá pa ẹnìkan ń sìn tàbí ẹnìkan dá ẹnìkan lójú tàbí ẹnìkan rèpù ẹnìkan tàbí ẹnìkan ṣàṣe crime kan wọn ní sọ pé ẹni tí wọ́n ṣe aburú fún yẹn versus ẹni tó ṣaburú náà wọ́n ní the state versus ẹni báyìí abẹ́ẹ̀kọ́ ni which means pé tó bá lọ já sí pé ìyẹn jẹ ní nǹkan ìfẹ́ jẹ́ láàrin Muyideen àti Àgbàlá Gabriel báyìí a jẹ́ pé Muyideen nìkan ló ní ọ̀rọ̀ yẹn the state òun ló ní ọ̀rọ̀ yẹn ní tó jẹ́ state ní ìjọba ìlú torí pé ìjọba ìlú ó gbọ́dọ̀ wà after the life and properties of the citizens so nísìnyí báyìí wọ́n fọkọ Muyideen ìgbà ilé wọ́n fọkọ rẹ̀ kọ́lé wọ́n fọkọ rẹ̀ kọ́ ṣọ́ọ̀bù kò bá àjà kántáfìtì wá Àgbàlá Gabriel lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ the property remains his abẹ́ẹ̀kọ́ ni tí bá ń sọ ní ọmọ ẹni ọ̀ èyí onílọ́ o Islamic law lè ní sọ yìí o síbẹ̀ ní ẹ̀dùn lọ́dọ̀ èyí oní English law so ajẹ́ pé tá a bá rí nǹkan ìgẹ́gẹ́ bí ìyẹn jẹ́ ń sìn ìyẹn ní Àgbàlá Gabriel yẹn wí fún ìjẹ́ o kẹ́ni ẹ̀kọ́ máa gbèmí hánu o bẹ́ẹ̀ sì gbèmí hánu mi ọ̀rá àyà àti máa fún ìyẹn lè sí mi ò ní dẹ́ lóhùn bàbá àmọ́ bẹ́ẹ̀ bú Ọlọ́run dá mi lẹ́jọ́ àníyàn mi lórí tí mo ń ṣe tó bá lọ jẹ́ pé mo ní interest kankan mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú Àgbàlá Gabriel mi ò ṣe pastor mi ò ṣe blogger mi ò ṣe estate agent n ò talẹ̀ n ò ralẹ̀ n ò báyọ̀ ṣe business kankan ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé Nàìjíríà gbogbo wa ṣáwà tẹ́nìkan bá fọ ẹnìkan létí ń sìn tẹ́nì tó fọ́ létí wò bá fọ́ tiẹ̀ tó bá lè lọ report tọ́lọ̀ ń bá lè lọ di ọ̀rọ̀ court ẹni tó fọ́ létí nǹkan ni ó máa ṣẹjọ́ cancel tí ó wà agbẹjọ́rò ìjọba ni ó jẹ́ versus ẹni tí ọ̀rọ̀ rẹ̀ ṣe so which means pé tọ́rọ̀ ìbá lọ já sí cheating in the side of Muyideen Muyideen nìkan ni yóò versus Àgbàlá Gabriel báyẹn state ni so ajá pé ó yẹ kí àwọn tí ẹ jẹ́ human rights activists fún wọn tètè dìde sọ̀rọ̀ yẹn lọ́nà tó jẹ́ pé kò ní pa Àgbàlá Gabriel lára yes kò dẹ̀ ní pa Muyideen náà lára ok Muyideen sìn Ọlọ́run lo Àgbàlá Gabriel fún láti sọ́dọ̀ nílé through owó táwọn èèyàn dá ká máa fàlà sí o Ọlọ́run lo Àgbàlá Gabriel fún Muyideen láti lè donílé lórí ó donílé lórí yẹn Muyideen ti wà lọ́ndà tí ìjọba láti protect torí pé ìjọba ń protect lives and properties so ń sìn Muyideen wá dẹni tí ò nílé lórí mọ́ àìnílé lórí máa rẹ̀ ń sìn ó yẹ kí ìjọba ó bá béèrè pé bonílé rẹ̀ há sí wọ́n náà ti gbèwé lọ́wọ́ ó lóun ò ní interest láti wà ní ibi ilé yẹn mọ́ environment yẹn mọ́ so freedom of movement ó dẹ̀ wà nínú constitution wa freedom of religion ó wà nínú constitution wa freedom of association ó wà nínú constitution wa freedom of speech ó wà nínú constitution wa therefore Muyideen ò ní agbára àti lè dá ilé yẹn tà láì ṣe pé Àgbàlá Gabriel bá fẹ́ bẹ́ẹ̀ because ta ni ó lò láyà tí ó sọ pé òun fẹ́ lọ ra ilé nínú kọ́ńpáǹdì pásítọ̀ àwọn mùsùlùmí tẹ́lẹ̀ láyà báwọn lọ rà á tún máa bẹ̀rù religious conflict lọ́yà ṣébẹ̀ ni àwọn mùsùlùmí lè jíjẹ bá fẹ́ ra ní ẹ̀nà as long as Àgbàlá Gabriel bá lè gbà ká convert yẹ kó di mosque yes àyẹ̀lẹ́jọ́ máa ní rí mùsùlùmí voluntarily apart from ọ̀rọ̀ ẹ̀sìn this is ọ̀rọ̀ wípé we are after the life and the property of a Nigerian. He's a Nigerian. He's a citizen of Nigeria. So, a lè dìde sí wípé, okay, Mùsùlùmí fẹ́ ara lẹ́yìn.
tí mùsùlùmí bá wá dìde sí kó fẹ́ ra lé yẹn ṣé conflict of religion ṣé ò ní ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ so definitely conflict of religion ó bẹ lára tí ìjọba dẹ̀ ní against pé kò gbọdọ̀ sí ìjà ẹlẹ́sìn mẹ̀sìn mùsùlùmí nìkan ló lè ra lé yẹn báyìí àwọn kírísítẹ́nì ò ní fẹ́ rà nítorí pé wọ́n wò pé pásítọ̀ kírísítẹ́nì ọmọ ìyá àwọn báwo ni wọ́n ṣe wà ra lé bẹ́ẹ̀ mùsùlùmí tí ó rà ìsìláàmù ni wọ́n máa ṣe ń bẹ̀ nínú chọ́ọ̀chì yẹn àwọn máa ṣe christianity ń bẹ̀ mùsùlùmí máa ṣe ìsìláàmù nù bẹ̀ ṣé kò ní contradict tó bá contradict ṣé ò ní padà sí ṣé ò ní di violence tó bá di violence ṣé ò ní kan state definitely èyàn lè dìde even not as a religious leader as a human rights activist you play okay ọ̀fọ̀ ẹ̀ ti tọ̀ síbẹ̀ gidi as long as tó jẹ́ pé kì í ṣòwò Àgbàlá Gabriel ló fi kwálé fún Muyideen fún rẹ̀ àwọn èèyàn ní dáwọ́ jọ àbí ẹ̀ṣọ́ ilé yẹn tí Muyideen ni ọlọ́run amẹjọ́ tí ó dà fún tó bá jẹ́ pé àìmoore ló ṣe sí Àgbàlá Gabriel so ọ̀rọ̀ ń dàbí ọ̀rọ̀ lọ́ọ̀yà sí ọlọ́run sọ lọ́ọ̀yà mi ni barrister Kamaldeen Oyèdìdé lọ́ọ̀yà sí ilé táwa ń sìn ilé táwa mẹ́rin lọ́ọ̀yà tó lọ ṣèwé rẹ̀ ní ilé táwa mẹ́rin gẹ́gẹ́ lọ́ọ̀yà ìlọ́lọ́ ṣe wàhálà rẹ̀ ó ṣe wàhálà yàrá wo ló wá rí ní do you have any room here he doesn't so definitely bí lọ́ọ̀yà ni Àgbàlá Gabriel jẹ́ láàrin Muyideen àti àwọn èèyàn tí wọ́n dáwó jọ so definitely property yẹn kì í ṣe ti Àgbàlá Gabriel property Muyideen ni so nǹkan tó fẹ́ mi ní interest nínú ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ni ṣùgbọ́n mi ò rẹ́dì láti gbé sí orí social media báyìí ìyí tó trigger mi láti gbé sórí social media báyìí ó ní irọ́ tí bàbá Kọ́lá Olóòtú pa wípé ẹnìkan ní kí wọ́n máa sọ Muyideen tí ó bá mutí lóṣù mẹ́fà tí ó bá ta tẹ́tẹ́ lóṣù mẹ́fà àwọn mùsùlùmí kan wọ́n láwọn ọ̀rọ̀ alẹ́ fún mùsùlùmí kankan ò sọ bẹ́ẹ̀ o against mùsùlùmí tó bá fẹ́ ràn lọ́wọ́ o ṣùgbọ́n mi ò bá kéde pé ẹjọ́ ẹ wá ran Muyideen lọ́wọ́ no ìtẹ́mi ń sọ fún ni pé Muyideen ó ní náà ìsìláàmù ẹ̀sìn bèrè o tó wọ́n ni o adúgbò sọ́dẹ̀ fún ẹ kì í ṣe ẹ̀sìn pé Muyideen yẹn so ti kúrò lọ́dọ̀ wọn a ṣe ìtàkùrọ̀gà ẹ̀sìn náà lẹ́tù káwọn náà sọ pé Muyideen ṣe bó ti kúrò lọ́dọ̀ àwọn Christian máa bọ̀ lọ́dọ̀ wa ara lé fún ọ ara mọ́tò fún ẹ no àtọ́ ṣùgbọ́n tọ́lọ̀ ń bára lé fún ẹ tọ́ bára mọ́tò fún ẹ tọ́ bá mú ọ lọ ní èbó nínú Islam alhamdulillah ṣùgbọ́n oríire tó ń ṣe òun ni pé ó di mùsùlùmí torí pé ẹ wáyé ẹ lọ jẹ́ mùsùlùmí ní aláàbí. So I am not interested in taking his affair on social media or saying anything about it on social media. I have done whatever I have done for him secretly gẹ́gẹ́ bí Islam ṣe sọ pé kí n ṣe. But what triggered me to do this is what Baba Kọ́lá Olóòtú said about that 5 million wípé fallacy ni fallacy ni ọ̀rọ̀ yẹn ìfẹ́ bá mùsùlùmí ló kọjá bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ yẹn which means pé àtàkà owó láti fi ràyè sínú Islam yẹn Islam ò ti lọ bẹ́ẹ̀ rárá ibi tó ti kà mí nìyẹn àtàkà tọ́wọ́ ní ọmọ àtàkà owó mùsùlùmí tó lówó lọ́pọ̀ Christian tó lówó lọ́pọ̀ ṣùgbọ́n mùsùlùmí tó rẹ́dì láti náà báwọn Christian ṣe máa rẹ́dì láti náà ó wọ́n so definitely mùsùlùmí kankan ò lè wulẹ̀ bá Christian tààkà nínú ẹlẹ́ẹ̀kejì kọ̀ wá sóore kankan tí mùsùlùmí bẹ́ẹ̀ bá ní pé tààkà torí pé ẹ̀sìn wa ò wulẹ̀ faramọ́ máa tààkà ṣé tó bá fẹ́ ṣe torí èmi Ọlọ́run ò lẹ̀ sí wá sọ so ìyẹn tí Baba Kọ́lá Olóòtú sọ yẹn wípé àwọn mùsùlùmí kan ìyá kan alájà kan wọ́n ní wọ́n máa sọ Muyideen tí ó bá mutí fóṣù mẹ́fà tí ó bá tẹ́tẹ́ fóṣù mẹ́fà wọ́n máa fún 5 million wọ́n máa ra lé fún kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ o wallahi tallahi fún mọ́bìlá ìlà huwa kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ so wọ́n kúkú ọ̀rọ̀ yẹn ni wọ́n wá ní jẹ́ pé Baba Kọ́lá Olóòtú náà gbọ́ ṣùgbọ́n àwọn gẹ́gẹ́ bí professional journalist tí wọ́n bá gbọ́rọ̀ ọ̀rọ̀ báyẹn in tó yẹ kí wọ́n ṣe òun ni pé kán wá one way or the other láti invite Muyideen àbí láti invite mama Muyideen
láti béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ wọn. So màmá Muyideen ò sọ̀rọ̀ rí, Muyideen gan fún ara rẹ̀ kò sọ̀rọ̀ rí for anybody tó bá fẹ́ interview wọn. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n rí ọ̀rọ̀ Muyideen gẹ́gẹ́ bíi pé yes èmi náà fẹ́ sọ sí ọlọ́run wọ́n sì kálukú lẹ́sàn according to in tó bá gbà lérò tó fi ń dá sọ̀rọ̀ Muyideen. Ẹni mo ṣe parí Jímọ̀ sí ni mo sọ̀rọ̀ ni mo láàbù yìí mi ò expect kankan bẹ́ẹ̀. Ọlọ́run ò ní jẹ́ kí n ò pé ẹ̀rùn Muyideen ni mo fẹ́ fi trend lórí kéni alhamdulilayi rabbil alamin. So bàbá tó lọ lóòtú àti gbogbo ẹgbẹ́ gbọ́rọ̀ yẹn Islam ìtaka o àdé ń fowó ẹ̀ńtá ìṣèyàn sínú Islam o. So kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa lẹ́ẹ̀kan sí i tí mo fẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́ yé òun ni wípé Muyideen yìí ó ti gba Islam inú ilé mi gẹ́gẹ́ òun ni àfáwà fọlọ́nṣọ́ náà ti pé kálímà fún tó lẹ̀ sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. A dẹ̀ ṣàlàyé fún pé tọ̀ ìrun lọ́wọ́ àgbà yìí o Islam lọ́wọ́ àgbà yìí o kìí ṣowó lọ́wọ́ àgbà o bọ́ bá wọ Ọlọ́run àfún ọ lówó tó bá wọ Ọlọ́run àfún ọ nílé ṣùgbọ́n ẹ̀yin èèyàn bá a ṣe ń ṣe àì nǹkan ló kàn yín tó kàn ní wípé Ọlọ́run mọ́jọ oko Àgbàlá Gabriel ò bàjẹ́ àmín òkè sọ̀rọ̀ ó gùn ẹni tó náà bá ti gun díẹ̀ rí òní sọ pé ẹni tó gùn tuntun ń lọ kọjá bọ́ yóò dẹ̀ rẹ ẹni tó wá ẹ̀tẹ̀fẹ̀ gùn lọ́wọ́ pé kó lè gùn. So kò sẹ́ni kankan lẹ́nu wa o Ọlọ́run mọ́jà dẹni ilẹ̀ o Àgbàlá Gabriel Ọlọ́run ní jẹ́ wọ́n dẹni ilẹ̀ Ọlọ́run bá rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó bá jẹ́ Ọlọ́run ní jẹ́ ó jẹ́ mi Àgbàlá Gabriel kì í ṣe pé mo ní ìṣèyàn dáadáa o ṣùgbọ́n torí pé èmi ọ̀fẹ́ jẹ́ nǹkan kan ju mùsùlùmí lọ ni mo fi ní Ọlọ́run ní jẹ́ ó jẹ́ mi Àgbàlá Gabriel. Ká ní mùsùlùmí ní Àgbàlá Gabriel tó wá lọ jẹ́ pé mi ni wàláì tí màá ṣe ni pé màá quantify ilé yẹn nígbà mo mọ̀ pé mùsùlùmí tó lè wá ara léyìí ẹlẹ́sìn ẹ̀sìn ọ̀fẹ́ ṣẹlẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé àwọn ẹlẹ́sìn táwọn jọ ń ṣe mo ò ní fẹ́ wá lápèjúwe tẹ́mi bá kọ́lé fún kírísítẹ́nì nínú ọgbà ní ń sìn tó wá rí bó ṣe rí tó máa gbà pé mùsùlùmí ó gbà pé bọ́lọ̀ ṣe kọ́nù ìwọ tó tí mo kọ́lé fún máa bọ̀ kírísítẹ́nì ò lè wá ra ilé yìí lọ́wọ́ mi mùsùlùmí ẹgbẹ́ mi ò sì ní fẹ́ rà èmi gẹ́gẹ́ fúnra mi iye báyìí ni ilé ìwọ́t màá dẹ̀ fún lówó yẹn màá mọ̀ pé the property remains mine. So èmi rò pé nítorí kí gbogbo àwọn èèyàn wọ́n bá wa ran igun kìíní àti igun kejì ìyẹn Àgbàlá Gabriel àti Muyideen tí Muyideen ṣe kúrò lẹ́yìn ó lọ́mọ tó rí náà tó fi kúrò ń bẹ̀ tó wá wá wọ̀sùn. So definitely ó yẹ káwọn èèyàn ká lè balance ẹ̀ láàrin àwọn méjèèjì ká sọ wípé ókè Muyideen lòun lè pé pẹ̀lú ẹ̀ máa Àgbàlá Gabriel ọ̀ya ilé yìí ọwọ́ ti èlò ká lápèjúwe ilé yẹn wọ́n ti 5 million lápèjúwe kódà t'Àgbàlá Gabriel bá ní 3 million ni mo ní agbára láti sẹ́ńbẹ̀ àwọn èèyàn máa sọ fún Muyideen pé lójú pò ń bi yòókù wọ́n ní wàá jẹ sàárà ọlọ́jọ́ wọnú ṣùgbọ́n sì bó ti jẹ́ pé sàárà ní nǹkan yẹn tó ẹ̀tọ́ Muyideen ní torúkọ rẹ̀ ni wọ́n fi gba owó yìí ní ìparí màmá Muyideen dà mo fẹ́ kẹ́ èèyàn kẹ́ rí màmá Muyideen yìí ṣe rí màmá táwọn wò yìí ìyá Muyideen níjọ́ tẹ́ kọ́kọ́ dọ́dọ̀ mi ẹ̀jọ̀ ó dúró lẹ́gbẹ̀ẹ́ ìdè fún màmá rẹ̀ jókòó ara ẹ̀kọ́ tí ìsìláàmù ọkọ̀ wa nù ó lè jókòó kí màmá rẹ̀ wá nàró màmá níjọ́ tí ẹ kọ́kọ́ débí pẹ̀lú àfàwà fọlọ́nṣọ́ tẹ́ wá dọ̀ mi pẹ̀lú Muyideen kí ni mo sọ fún yín. Ṣé àwọn ìlú rẹ̀ láti gba ẹ̀sìn ìsìláàmù ọdún rẹ̀ ẹni gbọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ọ̀dà sí kankan lórí ẹ̀kọ́ ní kọ̀ọ̀kan ìgbìyànjú ìjà tí bá ṣe ẹ̀sìn tó wà bẹ́ẹ̀ lọ́kàn ọ̀kan yìí ẹ̀sìn ìsọ́láìtì láti ṣe ìsìlámù padà náà ní ọ̀rẹ́dì pẹ̀lẹ́pẹ̀ ní ìsìlámù náà ni wọ́n bí òun sí. Òun ò sì déédéé lọ sí ṣọ́ọ̀ṣì wọn gan àwọn ni wọ́n gbé òun lọ torí òun sí ẹ̀sìn kankan láti ilẹ̀ tó tẹ́lẹ̀ àwọn náà wọ́n gbé òun lọ tó jìjì ní Ísírẹ́lì ìṣòlè náà ni wọ́n padà sí ẹ̀sìn ẹ̀sìn. Màmá lórí ọ̀rọ̀ 5 million
tí Chief Kọ́lá Olóòtú sọ nítorí Ọlọ́run ẹ lọ pàdé ìjọ kan tẹ́ ẹ̀ mọ́jọ́ náà kí lẹ rí sí i. ẹnìkan kò sọ̀rọ̀ kankan fáwa tàbí bẹ́ẹ̀ mi náà ṣe ń gbọ́ ní orí rédíò láti ìjẹta táwọn èèyàn ń pè mí ẹnu kú oríire àfa kankan sọ̀rọ̀ owó kankan fún ẹnìkan kan bá wa dá méjì mọ́ owó kankan àwọn ọ̀rẹ́ nìkan kan ní ìrí gbọ́ kò sẹ́nìkan kan tó sọ fún wa pé òun fún wa níye kan kò sí ẹnìkan kan. Ibo ni bàbá Kọ́lá Olóòtú tí wàá gbọ́ yẹn. èmi àmọ́ bí wọ́n ti gbọ́ orí burúkú tí ń sọ ọ́ ká láti ìjẹta ẹ bọ̀ sí pé bẹ́ẹ̀ tọ́lá gbàdàgbà ni wọ́n bẹ̀rẹ̀ káwọn ọmọ ṣe wí eléyìí tí ẹ̀ bá lè tún nǹkan ṣe mo tún wí ẹ máa gbọ́ ká ẹ wípé mo wí bá tẹ́ ẹ̀ bá lè tún nǹkan ṣe èyí bá nǹkan jẹ́ ẹbí mọ̀ tí yín tí ẹ bá sì rò owó ìdílé ìtọ́lọ́ wọn fi sẹ̀sán lórí nǹkan mi tí ẹnì ẹbí ọ̀rẹ́ nìkan kan ọmọ mi ò sì rẹ́ nìkan kan kò sì gbé ní àáfàá kankan ilé èèyàn tí a lè ń gbé bí ẹbí wa lè ń gbé nígbà tí wọ́n lé ẹ̀jẹ̀ ìyàwó náà sọ pé kò níbi tí ó kàn sí á ní níbi tí ó gbé sí ọ̀nà ẹbí ilé ẹbí tí a lọ máa gbé o ẹnìkan kan fọ́ sọ̀yà fẹ́mi o mùsùlùmí kankan ò sí fọ́ sọ̀yà kankan àti lọ́bì kankan lẹ́yìn ibi ìgbà tá a bá a sì wálé lẹ́yìn ká wá kí irun jímọ̀ ká lọ ó tún parí kò sí kankan tá a ṣe é bí àwa àwọn ìríra gan lẹ́yìn bàbá wa kí irun báyìí àwọn ọ̀rẹ́ ń sọ lọ pátápátá tí wọ́n sọ jáde o ìṣẹ̀lẹ̀ tó promise ọmọ tèmi ní nǹkan kan àyàfi gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ bàbá ń dídí àánú sọmọ mi. Màmá Ọlọ́run ti ẹ̀dìdì àrùn sí torí wípé ṣe rí gẹ́gẹ́ bá ṣe ń sọ Muyideen ẹ̀sìn Islam mo tún sọ gbogbo ayé ní gbọ̀ yìí o kìí ṣe ẹ̀sìn pé ìtẹ̀lẹ́ fún mi ń kọ́ o kò sádéhùn kankan ṣùgbọ́n ó bá yẹ pé torí Ọlọ́run ló fi gba Islam lóòótọ́ ọba tí máa dáṣọ ọ̀rọ̀ mùsùlùmí ọ̀dáṣọ rú ọ tó bá yẹ pé torí Ọlọ́run ló fi gba Islam lóòótọ́ ọba tí máa bà sírí mùsùlùmí ọba sírí ẹ̀ tó bá yẹ pé torí Ọlọ́run ló fi gba ìsìláàmù lóòótọ́ ọba tí máa fún mùsùlùmí lóúnjẹ ó fún ọ lóúnjẹ tó bá yẹ pé torí Ọlọ́run ló fi gba ìsìláàmù lóòótọ́ ọba tí máa gbé iṣẹ́ alálùbáríkà téèyàn ó lè bọ́ ìyàwó bọ́ ọmọ bọ́ ẹbí bọ́ ará yóò gbé fún ọ so ọba tí máa kọ́lé lé mùsùlùmí lórí yóò kọ́ fún ọ ṣùgbọ́n ẹnìkan kan ò promise ẹ pé àbí mo bá ọ kéde owó tó bá yẹ mo bá kéde owó ẹ̀yin èèyàn ti máa ṣe bórí platform náà lẹ́ẹ̀tì gbọ́ mò ń gbé sí orí platform fún ìgbà àkọ́kọ́ nsìn in tó dẹ̀ fà á òun ni in tó fẹ́ jọmọ́ ìgbà ìsìláàmù ló kọjẹ́ tí bàbá Kọ́lá Olóòtú sọ pé àwọn àfáà kan ní ẹgbẹ́ o àwọn mùsùlùmí kan ní ẹgbẹ́ ọ̀dọ́ o àlájà kan sọ pé tí bàbá lè mutí fún oṣù mẹ́fà ibà mùsùlùmí ló kọjá nìyẹn náà àlájà kẹkẹ ọ̀rọ̀ yẹn sìn yóò jọ bí ẹni wípé mùsùlùmí èfihàn tí condition kò tó ṣàánú èèyàn mùsùlùmí tó bá fẹ́ ṣàánú yóò ṣàánú ní ẹ̀sìn tí wọ́n sọ pé ẹ̀mọ́ ìgbéyàn condition ó nọ́mbà ká sọ wípé Muyideen mọ́ mutí mọ́ mọ́ ta tẹ́tẹ́ mọ́ mọ́ ṣògùn ẹ̀ mọ́ ẹnìkan sẹ́ndì kílípù kan sí mi kó tó di wípé mo wá jímọ̀ ìyẹn gẹ́gẹ́ ó wá fọ́ mi lórí gan kílípù yẹn ẹnìkan ló ṣe ẹni ẹ wá sọ pé Muyideen ní olówó ó ní 5 million sọnù ìmọ̀ blọ́gà tó gbé nǹkan yẹn bí mo máa gan mi ò ní láti bú mi ò máa nítorí náà gbọ́ ló sọ̀rọ̀ lórí àwọn àwò pé ọ̀rọ̀ 5 million yìí wọ́n mọ̀ tó ti káàkiri ayé so ẹnìkan ní Muyideen ní ó ní 5 million sọnù owó 5 million yẹn wọ́n lè ọwá tọrọ 5 million wọ́n ò lè fi ta tẹ́tẹ́ mọ́ òkè bá àkọ́kọ́ náà bó ṣe wà yìí mùsùlùmí ni àwọn láti protect rẹ̀ èní ẹlẹ́ẹ̀kejì tí ẹ bá ṣe mùsùlùmí gan èèyàn bí tí wọ́n bẹ̀ sáàtì so in tí ẹ bá ṣe tiẹ̀ ká mọ́ sọ nípa rẹ̀ so níparí ẹ̀yin èèyàn wa káàkiri ayé pàápàá jùlọ èyí tọ́lọ̀ ní kẹ́ ẹ lẹ́nu nínú ayé yìí tẹ́ ẹ ti hàn tẹ́ ẹ ti jẹ́ èèyàn ìjẹ́ èèyàn yín aṣọ jẹ́ èèyàn Ọlọ́run ní fàyàmọ́ ìlọ́run kò ní jọ́ fàyàmọ́ ìlọ́run tọ́lọ́lọ́ ìbànkan jẹ́ aṣọ jẹ́ èèyàn Ọlọ́run ní jọ́ fàyàmọ́ ìlọ́run kò ní gbó kò ní bàjẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá lè súnmọ́ ọ̀gá Àgbàlá Gabriel ẹ bá fún wọn ní ìmọ̀ràn tó jẹ́ ìmọ̀ràn gidi pé kí wọ́n má jẹ́ nǹkan èyí ó di tí àwọn tí wọ́n wá jẹ́ olófin tí wọ́n tọ́ bọ̀ kí wọ́n fi sọ pé tọ̀ gbogbo ayé Muyideen ní Àgbàlá Gabriel
àní ọwọ́ agbélé rẹ̀ ó lóun ò gbélé mọ́ ilé rẹ̀ dẹ̀ ni afẹ́ tà tàbí àwọn akẹ́tìrà kọ́ wá gbowó ẹ̀ ìyẹn gẹ́gẹ́ ni ó tà sí pé maturity Àgbàlá Gabriel ó délẹ̀ dáadáa mo rí pé is a matured person. I am not flattering him. Maturity tí mo rí fà sí lára Àgbàlá Gabriel ni wípé when he did wrong to Muyideen, he apologized on time. Nígbà tó sọ pé àwọn lù ú, àwọn bá wí, àwọn tí ẹ̀mọ̀ káwọn ọmọ ìjọ náà ti lù ú. Wọ́n dẹ̀ apologize báwọn yẹn sọ pé wọ́n yẹ kó apologize. Kò dẹ̀ máa dọ́gbọ́n níbi apology ẹ̀. Ó apologize straight away. Téèyàn mọ̀ pé no ẹni yìí ó sóbà. Nínú òfin ẹ̀sìn rere àtòfin ayé téèyàn bá ti sóbà part of bá a ṣe fẹ́ bínú tó ó ti reduce. Èèyàn gan tó bá fẹ́ dájọ́ yẹn á tamper justice yẹn pẹ̀lú mercy. Lọ́yà ṣé mo ń gbà á? So ìyẹn yàtọ̀ sí pé káyọ̀ Àgbàlá Gabriel ńlá gidi pé mo nà náà nìyẹn táwọn ẹ̀dẹ̀ wo age difference tó wà láàrin wọn pé ọmọ iye ọdún báyìí ó na ọmọ iye ọdún báyìí tó ga jùlọ láì fi pé wọ́n mú wá gẹ́gẹ́ bí wèrè pé bá a so mọ́lẹ̀ tó bá so wèrè mọ́lẹ̀ tó bá nà is part of treatment fún wèrè but ṣé throughout tó lò ń bẹ̀ wọ́n so ọmọ náà yìí so alhamdulillah so definitely kì í ṣe pé ó débẹ̀ gẹ́gẹ́ bí wèrè so ibú nǹkan tó bá yẹ kó débẹ̀ gẹ́gẹ́ bí wèrè kò ní jẹ́ pé ilé náà ni Àgbàlá Gabriel ló sọ pé òun fẹ́ kọ́ fún ó mọ̀ pé kì í ṣe wèrè ni because tó bá jẹ́ pé wèrè ni Àgbàlá Gabriel náà wá sọ pé wọ́n kọ́lé fún element of fraud ó tún ti wà bẹ́ẹ̀ báwọn lọ́yà sí bẹ́ẹ̀ ni ń tọ́ mọ̀ pé insane ni tọ́ pé insanity wà pẹ̀lú èèyàn next thing lọ́wọ́ àṣọ pé kọ́ kọ́lé fún no ajẹ́ pé Àgbàlá Gabriel gan fi ní ìtọ́kà lọ́rọ̀ bọ̀bọ̀ yìí òní ilé òní iṣẹ́ òní marriage definitely ó ti mọ̀ pé kì í ṣe wèrè so ẹ tí ì wá ṣe wèrè ó ṣe tó hàn náà okay but tó ti wá náà it was a mistake Àgbàlá Gabriel ó dey apologize kudos to him that means he's a matured person èyí nìyẹn nǹkan kejì tí mo mọ̀ pé this man is matured ó ní pé bọ́rọ̀ ṣe ń wá níwá tọ́rọ̀ ń wá lẹ́yìn táwọn èèyàn ń dá lẹ́bi ẹni tí ó yìn ẹni tí ó bu kò sọ kankan he kept quiet so ó mìíràn pé ó ṣeé ṣe pé Àgbàlá Gabriel náà ó ń digest àwọn ọ̀rọ̀ yẹn ó wá ń wo ibi tóun náà ti ṣe mistake léètọ́ yẹn pé èèyàn ò lè mórí bọ́ bí kò ṣe mistake àwa náà lè ṣe ẹlòmíràn lè ṣe so Àgbàlá Gabriel is a matured person mo wá fẹ́ kí maturity yẹn náà kó débi k'Àgbàlá Gabriel ó sọ publicly pé ilé yìí àwọn value ẹ̀ àwọn náà kú kọ àwọn ọmọ ètò jẹ́ àwọn fẹ́ sanwó rẹ̀ fún Muyideen kí n ti rùn kọ́ tán lẹ̀ so Àgbàlá Gabriel ọba wa tà fún Christian member mi kan tà fún bí wọ́n bá dẹ̀ fẹ́ filẹ̀ kó wà lára àwọn property church náà ni so kí Allah subhanahu wa ta'ala kó bá wọn Àgbàlá Gabriel lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ láti ṣe the needful ọlọ́run gbogbo ẹ̀yẹ èèyàn tẹ́ ẹ ti dá sọ̀rọ̀ yìí láti tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí ẹni táníyàn rẹ̀ dá ọlọ́run sálẹ̀ sàníyàn tó dá ẹni táníyàn rẹ̀ kú díẹ̀ káàtó ọlọ́run tún ṣe ọlọ́run tún gbogbo wa ṣe ọlọ́run ṣàánú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. fídíò náà ni ẹ ṣe wò tán yẹn o ẹ̀yin olólùfẹ́ mi kí ló ń ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ tí a ti gbé káàkiri ó ti lọ bí oṣù kan sìn kí ló ń ṣẹlẹ̀ gangan kí lẹ rí sí fídíò yìí èmi ò fẹ́ sọ̀rọ̀ o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ ní fídíò yìí lórí ẹ kọ́mẹ̀ntì mo fẹ́ wo kọ́mẹ̀ntì yìí bóyá o tó wà lọ́kàn mi gangan lẹ sọ jáde ẹ ṣé mo dúpẹ́.